Nítorí Tinubu, Atiku, Obi àti Makinde ń palẹ̀ ìpàdé mọ́, wọ́n fẹ́ fa ẹnìkan péré kalẹ̀ nínú wọn. Àbá nídìí òótọ́, ṣùgbọ́n òjò ni kì í jẹ́ ká lè dáa. Àwọn èèyàn kan nínú àwọn ẹgbẹ́ alátakò ti dábàá, wọ́n ní kí gbogbo àwọn kó ara àwọn jọ láti ṣèpàdé ńlá ní ìlú Àbújá. Èròǹgbà wọn sì ni láti fa ẹnìkan kalẹ̀ tí gbogbo ẹgbẹ́ alátakò tó kù àti gbogbo àwọn òǹdùpò ààrẹ yóò wá dúró sẹ́yìn ẹ̀ láti lè kojú ààrẹ Bọ́lá Tinubu. Nídìí èyí, ní ọjọ́ 18 oṣù tá a wà nínú ẹ̀ yìí, ìyẹn ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí, ní Atiku Abubakar yóò ṣáájú, Peter Obi yóò tẹ̀lé pẹ̀lú Rabiu Kwankwanso, Ṣèyí Mákindé náà yóò tìbàdàn lọ sí Àbújá. Wọn yóò ránṣẹ́ sí Dupo àti Adéwọlé Adébáyọ̀ kó wá pàdé àwọn. Ẹnìkan ṣoṣo tí ò jọ pé wọn yóò pè mọ́ra sírú ìpàdé báyìí ni Ọmọyẹlé Sowore, nítorí ó dàbí pé ọ̀rọ̀ òun àti àwọn èèyàn wọ̀nyí kì í yé ara wọn. Atiku ló fẹ́ du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Peter Obi ní ti ẹgbẹ́ Nigerian Democratic Congress NDC. Ṣèyí Mákindé ní ti ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM. Adébáyọ̀ ní ti ẹgbẹ́ Social Democratic Party SDP. Nígbà tí Dupo jẹ́ òǹdùpò ààrẹ ẹgbẹ́ People's Redemption Party PRP. Àwọn tí wọ́n ń ṣètò ìpàdé yìí G100 ní àwọn gbàgbọ́ pé tí gbogbo àwọn yìí bá pa ìtọ́ wọn pọ̀ sójú kan, ìtọ́ náà yóò hó dáadáa. Wọn yóò sì lè gbé ìjà gidi fún Tinubu lásìkò ìbò tó ń bọ̀. Kò ní jẹ́ pé ààrẹ Nàìjíríà náà yóò kàn gun orí gbogbo wọn kọjá lọ́fẹ̀ẹ́ lófò bẹ́ẹ̀ yẹn. Ó pẹ́ tí àwọn ọlọ́gbọ́n ti ń sọ pé kí àdá tó bá lọ́gbọ́n yéé ba àkọ̀ jẹ́, torí àdá tó bá ń yún àkọ̀ tó ń gé díẹ̀díẹ̀, ilé ara ẹ̀ ló ń bàjẹ́. Nígbà tó bá ṣe tó gé àkọ̀ náà já, ìta lòun náà yóò máa sùn, yóò sì padà li olùgbọ́ndanran ni. Ohun táwọn amòye ti ń sọ fáwọn èèyàn yìí tipẹ́tipẹ́ ni. Ìdí ni pé gbogbo àwọn tí wọ́n dárúkọ yìí pátá, Atiku ni o, Obi, Kwankwanso, Dupo àtàwọn míì tí wọ́n lágbára nínú ẹgbẹ́ wọn bíi Nasiru El-Rufai, David Mark, Seriake Dixon, Taminu Turakin, Adolphus Wabara, Nyesom Wike àti àwọn míì bẹ́ẹ̀, ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní gbogbo wọn. Tàbí báwo ni kinní náà ìbá ṣe rí lónìí kí Olúṣẹ́gun Ọbásanjọ́ sì dúró sínú PDP, kí Bọ̀dé George, Ayọ̀ Fáyọ̀ṣe, Taofik Arapaja, kí gbogbo wọn yìí sì wà nínú PDP odidi, kí ọ̀ka ṣáájú kí paramọ́lẹ̀ tẹ̀lé, kí òjòlá máa wọ́ rúru bọ̀ lẹ́yìn wọn. Ta ni yóò wá dúró kojú ejò lọ́nà oko? Àmọ́ ẹgbẹ́ yìí kan náà ni wọ́n fọ́ yẹ́lẹyẹ̀lẹ yìí, tí ẹni tó gba inú APC lọ gba ibẹ̀ lọ, tí ẹni tó lọ sínú ADC lọ, tí àwọn míì lọ sínú NDC, SDP, APM, tí àwọn míì sì jókòó wọn jẹ́ tí wọ́n láwọn ò ṣe òṣèlú kankan mọ́. Nígbà tí ẹgbẹ́ alátakò kan ṣoṣo bá pín ara ẹ̀ sí bí ọ̀nà 4-5 tí wọ́n tún ń takò ara wọn níbẹ̀ náà, ẹni tí wọ́n fẹ́ takò gan-an yóò fi wọ́n ṣe yẹ̀yẹ́ títí yóò fi borí wọn ni. Kódà kò ní yín ọta ìbọn ẹyọ kan. Ohun tí àwọn amòye òṣèlú kan ṣe ń sọ pé ìpàdé tí wọ́n ń lérí pé àwọn fẹ́ ṣe yìí, ó kẹ́kẹ́ gbàgbé ìbò sí, ó dégbà alátẹ, ó káwọ́ mọ́rí ni. Ohun tó yẹ kí wọ́n ti ṣe tipẹ́tipẹ́ tí wọn kò ṣe ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa sáré ẹ̀ kiri yìí. Ọ̀rọ̀ tó yẹ kí wọ́n ti bá ara wọn sọ ní kọ̀rọ̀ kí wọ́n ti yanjú ẹ̀ ni wọ́n wá gbé já gbangba yìí, pé ǹjẹ́ ọmọ yẹ ò ti rìn hòhò wọjà báyìí, aṣọ ò mà lè bá a mọ́. Bẹ́ẹ̀ ohun tó ti ń ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú Nàìjíríà láti ọjọ́ tó pẹ́ nìyẹn. Tó bá ṣe pé àwọn olóṣèlú tí wọ́n máa ń wà nípò alátakò máa ń bá ara wọn sọ̀rọ̀ kí wọ́n sì jọ máa fohùn ṣọ̀kan ni, ó ṣeéṣe kó jẹ́ gbogbo aburú tó ń bá wa nídìí òṣèlú àti nídìí ìjọba Nàìjíríà lè má bá wa. Bí ọ̀rọ̀ bá dà báyìí, bí ọmọdé bá kọyún àná kí àgbà fìtàn balẹ̀ ni. Àgbà ló mọ̀ dí ọ̀rọ̀ kí gbogbo ọmọdé jókòó jẹ́, torí nígbà tí ọ̀rọ̀ bá díjú pọ̀ báyìí, ìtàn ni yóò tú jáde. Ní 1959, nígbà tí wọ́n dìbò Nàìjíríà tán ní ọjọ́ 12 oṣù 12 ọdún náà,
tí wọ́n fẹ́ mú ẹni tí yóò di olórí ìjọba ìyẹn prime minister olórí orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ìgbà náà gbìyànjú àjọṣepọ̀ láàrin ara wọn o. Nínú àwọn tí wọ́n jẹ́ aṣáájú ìgbà náà, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló gbọ́n jù tó sì mọ ètò jùlọ. Ó sì ti kàwé jáde ní yunifásitì ìlú òyìnbó. Àmọ́ Nnamdi Azikiwe ló kàwé jù o. Oyè ọ̀mọ̀wé tó ga jùlọ ló ní. Ìlú òyìnbó lòun náà sì ti kàwé ẹ̀. Ṣùgbọ́n kò sí kinní kan tí Sàdáúnà Ahmadu Bello ní Sókótó ní ju pé ọmọ àwọn olórí Fúlàní ni. Ìwé mẹ́wàá náà ló kà, kò sì dé yunifásitì kankan rí. Tíṣà ní Tafawa Balewa ní tiẹ̀, sàtífíkẹ́ẹ̀tì kékeré táwọn òyìnbó ṣètò ẹ̀ fún, dípúlọ́mà ló sì ní lẹ́yìn ìwé mẹ́wàá tó kà, kò jù bẹ́ẹ̀ náà lọ. Èyí ni pé bó bá jẹ́ wọ́n ṣètò ìjọba náà dáadáa, bí Azikiwe kò bá ṣe olórí Nàìjíríà, Awólọ́wọ̀ ló gbọ́dọ̀ ṣe é. Láàrin àwọn méjì yìí ni ipò olórí ìjọba Nàìjíríà ìgbà náà kò gbọ́dọ̀ kún àwọn aṣáájú Haúsá náà rárá. Ó yẹ kí wọ́n kọ́ṣẹ́ ètò àkóso ìjọba lọ́wọ́ àwọn wọ̀nyí ni. Ṣùgbọ́n títí tí wọ́n fi dìbò tán, Azikiwe àti Awólọ́wọ̀ kò lè ṣe pọ̀. Kàkà bẹ́ẹ̀ wọ́n ń dìtẹ̀ ara wọn ni. Àmọ́ lẹ́yìn tí wọ́n dìbò tán, àǹfààní àjọṣe tí ìbá tún ohun gbogbo ṣe, tí ìbá fi ẹsẹ̀ Nàìjíríà lé ọ̀nà ìdàgbàsókè tí kò ní padà bàjẹ́ mọ́ láéláé ṣí sílẹ̀. Àwọn ọlọ́gbọ́n àti amòye sì ń rò pé àwọn olóṣèlú Nàìjíríà náà yóò lè ṣe bẹ́ẹ̀ gan. Òfin òṣèlú ìgbà náà ni pé ẹgbẹ́ tó bá ní ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó pọ̀ jù, òun ni yóò ṣe olórí ìjọba Nàìjíríà. Àmọ́ ó ní iye aṣòfin tí wọ́n gbọ́dọ̀ ní náà. Nígbà tí wọ́n sì dìbò ọ̀hún tán, ẹgbẹ́ òṣèlú NPC Northern People's Congress ní ìjókòó 134 nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin. Ará ilẹ̀ Haúsá pátá ni gbogbo wọn, kò sí Yorùbá tàbí Ìgbò kan níbẹ̀, púpọ̀ nínú wọn kò sì kàwé gidi kan rárá. Ẹgbẹ́ òṣèlú NCNC National Council of Nigerian Citizens ní ìjókòó 89. Ṣùgbọ́n nínú ìjókòó tiwọn yìí, àwọn ní Ìgbò, wọ́n ní Haúsá, wọ́n sì ní Yorùbá, ọmọwé sì ló pọ̀ nínú wọn. Ẹgbẹ́ òṣèlú AG Action Group ní ìjókòó 73. Àmọ́ àwọn náà ní Ìgbò kan àti Haúsá láàrin àwọn aṣòfin wọn, kò sí púrùǹtù nínú wọn. Àwọn ọ̀mọ̀wé ńlá sì pọ̀ ju àwọn ọ̀mọ̀wé kékeré lọ. Bẹ́ẹ̀ èsì ìdìbò náà ti jáde tán pátá ní ọjọ́ 15 oṣù kejìlá ọdún 1959. Lóòótọ́, ẹgbẹ́ NPC tàwọn Sàdáúnà ló ní ìjókòó ọmọ ilé ìgbìmọ̀ tó pọ̀ jù nínú ìdìbò. Ṣùgbọ́n síbẹ̀ kò tó èyí tí wọ́n lè fi ṣèjọba. Wọ́n nílò kí wọ́n ṣe àṣepọ̀ pẹ̀lú ọmọ ẹgbẹ́ òṣèlú kan, bóyá NCNC ni, ìyẹn ti Azikiwe, tàbí AG ti àwọn Awólọ́wọ̀. Awólọ́wọ̀ àti Azikiwe náà rí i pé tí àwọn méjèèjì bá lè papọ̀, tí NCNC àti AG bá papọ̀, ìjókòó wọn nílé ìgbìmọ̀ aṣòfin yóò ju ti àwọn ará ilẹ̀ Haúsá lọ, wọn yóò sì lè jọ ṣèjọba. Ni wọ́n bá bẹ̀rẹ̀ ìpàdé láàrin ara wọn. Awólọ́wọ̀ sì sọ pé òun lè gbà dáadáa kí Azikiwe ṣe olórí ìjọba Nàìjíríà, prime minister, kó sì fi òun ṣe minister fún ètò ìnáwó nìkan. Gbogbo èèyàn lórí pé inú Azikiwe dùn sí èyí, wọ́n sì ti fọkàn sí pé ohun tí yóò ṣẹlẹ̀ nìyẹn. Àmọ́ àwọn Sàdáúnà ní ète tiwọn náà lọ́wọ́. Torí nígbà tí wọ́n ti mọ̀ pé àwọn kò lè dá ṣe ìjọba, àwọn náà pé àwọn ọmọ ẹgbẹ́ Action Group kan, wọ́n ní kí wọ́n sọ fún Awólọ́wọ̀ pé ẹgbẹ́ AG làwọn fẹ́ bá ṣe kí àwọn jọ ṣèjọba àpapọ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n bá Azikiwe sọ̀rọ̀ fúnra ẹ̀, wọ́n ní kó máa bọ̀ kí àwọn jọ ṣèjọba. Bẹ́ẹ̀ ni Azikiwe dá ọjọ́ tí òun àtàwọn Awólọ́wọ̀ yóò pàdé ní ìlú Benin, tí wọn yóò jọ fi ẹnu ọ̀rọ̀ jóná lórí àjọṣepọ̀ wọn yìí, tí wọn yóò sáyìn ìwé tí gbogbo ayé yóò sì rí pé ẹgbẹ́ NCNC àti AG ni wọn yóò jọ ṣèjọba Nàìjíríà. Àwọn Awólọ́wọ̀ gbéra ó di Benin, wọ́n dé ọ̀hún, wọ́n jókòó, wọ́n ń retí Azikiwe. Àmọ́ bí wọ́n ti ń jókòó de Azikiwe ní Benin, ní ìròyìn dé pé Azikiwe àti Sàdáúnà wà ní Kaduna o, tí wọ́n ń fọwọ́ sí ìwé àdéhùn àjọṣe. Ìyẹn ni pé ẹgbẹ́ NPC àti NCNC ni wọn yóò jọ ṣèjọba. Wọ́n ti ní wọn yóò fún Azikiwe ní ipò gómìnà àgbà, Governor General, ipò tí kò lágbára kankan. Àwọn yóò sì mú ipò olórí ìjọba, Prime Minister. Bẹ́ẹ̀ ni Azikiwe mì sẹ́yìn. Bẹ́ẹ̀ ni àjọṣepọ̀ tí ìbá wáyé tí àwọn lọ́gbọ́n ọ̀mọ̀wé méjì ìbájọ jókòó ṣèjọba Nàìjíríà láti ìbẹ̀rẹ̀ ṣe forí ṣánpọ́n,
tí ìjọba sì bọ́ sọ́wọ́ àwọn Fúlàní. Gbogbo ayé ló sì rí ibi tí kinní náà bá wa dé. Lóòótọ́ NCNC pẹ̀lú AG padà wá ṣe àjọṣe ní 1964, ọ̀rọ̀ wọn ti dàrú kọjá àtúnṣe. Ní 1959 nìyẹn o, 20 ọdún lẹ́yìn náà ọ̀rọ̀ náà tún jáde wá. Nígbà tí wọ́n dìbò ní 1979 tí ẹgbẹ́ National Party of Nigeria NPN wọlé, ṣé ẹgbẹ́ náà kò yàtọ̀ sí NPC ti 1959, ẹgbẹ́ àwọn ará òkè ọya náà ni. Nígbà náà ìpínlẹ̀ 19 ní Nàìjíríà ní. NPN tàwọn Shehu Shagari wá ní gómìnà 7. Àwọn ni wọ́n ní gómìnà Bauchi, Benue, Cross River, Kwara, Niger, Rivers àti Sokoto. Ìpínlẹ̀ 7 ni wọ́n ní. Tí UPN tàwọn Awólọ́wọ̀ ní gómìnà 5, Èkó, Ògùn, Ọ̀yọ́, Oǹdó àti Bendel. Tí NPP ti Azikwe ní gómìnà 3, Anambra, Imo àti Plateau. Tí ẹgbẹ́ GNPP ti Ibrahim Wasiri ní ìpínlẹ̀ 2, Gongola àti Borno. Tí ẹgbẹ́ PRP ti Aminu Kano sì ní ìpínlẹ̀ 2, Kano àti Kaduna. Nígbà tí wọ́n dìbò náà tán, gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú 4 tó kù yìí ni wọ́n gbárajọ. Wọ́n ní àwọn yóò gbàjọba lọ́wọ́ MPN ní 1983. Wọ́n sì kó àwọn gómìnà wọn jọ. Wọ́n ń ṣe ìpàdé. Wọ́n pe ara wọn ní Progressive Governors Forum. Àwọn gómìnà 12 lápapọ̀. Wọ́n ṣe kinní náà títí débi pé wọ́n sọ ara wọn dìkan. Wọ́n ń pe ara wọn ní Progressive Party Alliance. Àmọ́ nígbà tó kù dẹ̀dẹ̀ kíkiní náà ṣeé ṣe, Azikiwe gbọ̀tọ̀ torí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ẹ̀ tún bá MPN ní àjọṣe. Ìjáde nínú PRP, àwọn MPN ní já gómìnà kan gbà, NPP já gómìnà kejì gbà. Ọ̀rọ̀ náà sì burú débi pé MPN tó ní gómìnà 7 péré ní 1979, 12 ni wọ́n ní lẹ́yìn ìdìbò 1983. Bẹ́ẹ̀ ló ṣe pé kò sí ìgbà kankan títí di ọdún 2015 tí ẹgbẹ́ alátakò ń dìde tí wọ́n ń mókè odò. Ọ̀nà ni wọ́n máa ń kú sí bí èéfín tó ń fò fẹ̀rẹ̀ tó lòun lọ sọ́dọ̀ Ọlọ́run. Ìyẹn ló sì ṣe jẹ́ pé àkójọpọ̀ àti ìparapọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n dá APC sílẹ̀ ní 2013, ohun tí àwọn tí wọ́n bá fẹ́ kọ ètò òṣèlú ní Nàìjíríà yóò máa ṣèwádìí bí wọ́n ti ṣe kinní náà títí ni. Ìdí èyí ni pé kò sí ẹgbẹ́ òṣèlú tàbí àkójọpọ̀ àwọn alátakò kan tí wọ́n rí ohun tí wọ́n ṣe náà ṣe rí. Kí ni wọ́n sì ṣe? Wọ́n kó àwọn olórúkọ olóṣèlú ńláńlá jọ. Àwọn bíi Muhammadu Buhari, Bọ́lá Tinubu, Atiku Abubakar, Bísí Àkàndé, Rabiu Kwankwaso, Rotimi Amechi, Bukola Saraki, Raufu Arẹ́gbẹ́ṣọlá, Káyọ̀dé Fáyẹmí, Òdígè Oyègún, Babátúndé Rájí Fáṣọlá, Modu Sheriff àti àwọn gómìnà pẹ̀lú àwọn olóṣèlú tó lórúkọ tí wọ́n sì lágbára nígbà náà. Àwọn yìí ni wọ́n jọ jókòó tí wọ́n sì fi ìmọ̀ wọn ṣọ̀kan pé àwọn fẹ́ gbàjọba lọ́wọ́ Goodluck Jonathan àti ẹgbẹ́ òṣèlú ẹ̀ PDP. Àwọn ẹgbẹ́ òṣèlú 4 ni wọ́n pàdé: ACN, CPC, ANPP, apá kan PDP. Bẹ́ẹ̀ ni wọ́n mú apá kan APGA mọ́. Àwọn ni wọ́n kó jọ tí wọ́n fi jọ ṣe ohun tí wọ́n ṣe. Ohun tí ọ̀rọ̀ wọn sì fi dáa nígbà náà ni pé wọ́n fi gbogbo ìyapa tó lè wà láàárín wọn tì sí ẹ̀gbẹ́ kan. Ohun kan náà tí wọ́n dojúkọ ni láti gbàjọba lọ́wọ́ àwọn tó wà níbẹ̀. Wọ́n sì hùwà tí ẹgbẹ́ alátakò gbogbo lágbàáyé máa ń hù tí wọ́n bá fẹ́ lé àwọn tí wọ́n wà nípò lọ. Lẹ́yìn tí wọ́n sì ti gbàjọba tí àwọn bíi Atiku, Kwankwaso àti àwọn míì nínú wọn bẹ̀rẹ̀ ìjà, APC ti dàràbà tó fìdí múlẹ̀ nígbà náà. Ó ti bọ́ lọ́wọ́ afẹ́fẹ́ líle gbogbo. Ẹnu ẹ̀ náà ni wọ́n sì wà títí dòní yìí. Ohun tó fa gbogbo àlàyé yìí kò ju ti àwọn tí wọ́n ní wọ́n fẹ́ pàdé láti fa ẹnìkan kalẹ̀ tí yóò kojú Tinubu tí wọn yóò sì tì í lẹ́yìn lọ. Ó dàbí pé àwọn èèyàn náà ti pẹ́ lẹ́nu ọ̀rọ̀ yìí o. Ẹgbẹ́ òṣèlú APC láti 2013 ni wọ́n ti kó ara wọn jọ. Wọ́n sì lọ́ọ́ fi orúkọ ẹgbẹ́ náà sílẹ̀ lómìnira ara ẹ̀ láì sopọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kankan. Ohun tí kò sì jẹ́ kí àwọn tí wọ́n ṣèjọba rí wọn mú rèé, nítorí kò sí ẹgbẹ́ tí wọ́n lè lò láti fi takò wọ́n, tàbí àwọn ọmọ ẹgbẹ́ kan tí yóò sáré dìde pé ẹgbẹ́ àwọn ni wọ́n wá jágbà lọ́wọ́ àwọn. Wọ́n ti tètè bẹ̀rẹ̀ ìrìn náà nígbà tí PDP pàápàá rò pé eré ni wọ́n ń ṣe. Lẹ́yìn náà wọ́n rí àwọn gómìnà tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ tí agbára wà lọ́wọ́ wọn kó mọ́ra láti fi bẹ̀rẹ̀ ìrìn àjò náà, tí àwọn yìí sì tún fa àwọn gómìnà míì kúnra wọn. Ẹgbẹ́ òṣèlú tí gómìnà Èkó wà, títí Rivers wà, títí Kano wà, ṣé owó ni wọn ò ní ní àbí èrò? Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, èrò gbogbo wọn pátá ló ṣọ̀kan. Wọn ò bá ara wọn jà tàbí kí wọ́n máa túká láàrin ara wọn nítorí ipò.
ọ̀kan náà ni ìpinnu wọn, wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ PDP ni. Gbogbo èyí tó sì kù pátá ìrẹ́gbẹ̀ ni. Èyí sì ni ọ̀rọ̀ náà ṣe yàtọ̀ sí ti àwọn tí wọ́n ti kọ́kọ́ kójọ tẹ́lẹ̀ rí tí wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́. Bí àwọn Àtíkù bá pàdé báyìí, níbo ni wọn yóò ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn? Ṣé Àtíkù yóò gbà báyìí pé kí Peter Obi ṣe ààrẹ kí òun jẹ́ bàbá ìsàlẹ̀ fẹ́ gbẹ́ni, kí òun sì ṣe àtìlẹ́yìn tó bá yẹ? Tàbí Peter Obi ni yóò gbà báyìí pé kí wọ́n fi òun ṣe igbákejì Àtíkù? Ọjọ́ wo ni wọn yóò fi ṣe eléyìí dáa? Àbí nígbà tí a bá rodò tá a bá sùn sọ́nà, kí làwọn aráalé yóò máa mú? Èyí làwọn kan ṣe ń sọ pé ìpàdé náà ti pẹ́ jù, tí àwọn míín ní ẹ̀yìn apẹ̀rẹ̀ ni wọ́n fẹ́ máa yín àgbàdo wọn sí. Àmọ́ tí àwọn míín sọ pé ọ̀rọ̀ òṣèlú ò mà rí bẹ́ẹ̀, kò sí ohun tí ò lè ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan sí kejì, ajá tó kù sì ń jẹ̀kọ. Àmọ́ ẹgbẹ́ G100 ti pè pàdé báyìí o. Wọ́n ní àwọn yóò mójú ajé kò nísọ̀, kò gbà kò dìjà. Àpọ́nlikéré kò gbọ́n tó agbériwò mára. Ohun tí Ọlọ́run yóò ṣe kò kúkú fi hàn nìkan. Bí nǹkan yóò ti rí, àbí ibi tí àwọn ẹgbẹ́ alátakò àsìkò yìí ní Nàìjíríà yóò gbà tí ohun tí wọ́n ń wá yóò fi tó wọn lọ́wọ́, lẹ́yìn ìpàdé wọn yìí lèèyàn yóò lè sọ o. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ àwọn Àtíkù àtàwọn ọmọ ẹgbẹ́ oríṣiríṣi tí wọ́n fẹ́ ṣèpàdé tuntun wò nítorí Tinubu yìí, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.